Bọ̀dá Afeez Eniola Onílé-eré TV wọ́n ní ẹ̀ ṣe dáadáa o pẹ̀lú MUTIA tẹ̀ ẹ̀yà yìí wọ́n náà ẹ̀ ṣe dáadáa wọ́n ló yẹ kí MUTIA ní apá kejì ṣé lóòótọ́ ni àbírọ́ wọ́n níbi tó parí sí yẹn kò yẹ kó parí síbẹ̀ ó yẹ kí MUTIA ní apá kejì ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Ẹ káàbọ̀ ẹ̀yin èèyàn wa sórí ìkànnì yìí Lẹ́yìn ìtàgé níbi tá a ti ń ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá fún wa. MUTIA látọwọ́ Afeez Eniola Onílé-eré production manager torí ẹ̀ pé dáadáa Onílé-eré. MUTIA ni eléyìí MUTIA ọmọ kékeré tó bẹ̀rẹ̀ àfọwọ́rá láti ibi kékeré tó parí ẹ̀ sí ibi gbẹ̀ngbẹ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ kan kì í dédé iṣẹ́ o ẹ̀yin náà lọ wo MUTIA lónìí lórí Onílé-eré TV kẹ́ ẹ mọ̀ nǹkan tí mò ń sọ. Ẹ gbọ́ sinimá yìí ó yẹ kó ní part 2 àbí kò yẹ kó ní part 2 kí lẹ̀yin lè rate ẹ̀ tẹ́ ẹ bá ń dúró de part 2 ẹ̀ ó yẹ ẹ máa kọ sí comment section ẹ máa like ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe like ẹ̀ tó bẹ́ẹ̀ bá ṣe like tẹ́ ẹ bá ṣe comment tó ló máa jẹ́ kí ó yá Onílé-eré lára láti gbé apá kejì jáde ó yẹ ìyẹn máa like ẹ̀ kẹ́ máa comment ẹ̀. MUTIA part 2 à ń dúró de MUTIA part 2 à ń dúró de àwọn òṣèré lóríṣiríṣi lẹ máa bá pàdé nínú iṣẹ́ yìí o àwọn tí wọ́n pọ̀ dáadáa tí wọ́n dẹ̀ nítumọ̀. Zainab Bakare Eniola Afeez Tóyọ̀sí Akínpẹ̀lúmi Okele Antalaniyan Rẹ̀mí Sùrùtù àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mi tiẹ̀ lè dárúkọ tó jẹ́ pé wọ́n máa ń ṣiṣẹ́ dáadáa nínú Yorùbá movie àwọn ni wọ́n ṣe eléyìí. MUTIA apá kejì ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ ó ti fẹ́ẹ̀ dé tán ẹ̀yin kan máa like ẹ máa comment bẹ́ẹ̀ bá ṣe ń like tẹ́ ẹ̀ ń comment ló máa jẹ́ kí Afeez Eniola kí wọ́n tètè ṣe kíni kí wọ́n tètè bá wa gbé MUTIA apá kejì jáde. Kí lẹ̀yin lè rate fíìmù yìí nígbà tẹ́ ẹ wò bẹ́ẹ̀ báyìí dẹ̀ tí wò ẹ padà lọ sí orí Onílé-eré TV lórí YouTube kẹ́ ẹ lọ wò ń bẹ̀ ó ti wà ń bẹ̀ ó ti ń show ẹ̀yin náà dẹ̀ máa like ẹ̀ fíìmù tó dáa ni ó dẹ̀ dùn. Ẹ ṣé tẹ̀ ń bá wa bọ̀ ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí Lẹ́yìn ìtàgé kẹ́ẹ̀dẹ̀ tẹ notification bell yẹn o títí ìgbà míì tá a tún fi pàdé èmi àti yín a ò ní ju ẹni tí wọ́n ń wá o ó dàbọ̀.